nìyẹn dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel. Bàbá mi onísábàbí tọ́gbọ́ lọ́rùn lò tó fi gbé mi ro tálágbọ̀mọ̀jò tọ́mọ àmọ̀jú. Tọ́mọ àmọ̀jú bí ìyá ẹ̀ tó bí pẹ̀lú bàbá ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV, ilé ìyá ìbejì ọmọ aráyé lé la wà yìí. Àgbàlá Gabriel wá bá ìyá ìbejì ìyá Ayọ̀jọ́bí, wọ́n pé ọmọ ọdún 71 lórílẹ̀ erùpẹ̀. Níbẹ̀ ló ti ṣalábàápàdé ìyá kan tá à ń pè ní Risikat, tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ìbejì ọmọ aráyé lé tó jẹ́ onítíátà. Bákan náà ló tó ṣalábàápàdé arábìnrin kan tó ń kọrin pẹ̀lú ọkọ rẹ̀. Ẹ wo fídíò yìí kún fọ́fọ́ àwògbádùn ni. Ẹ jẹ́ n fi sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò láwògbádùn. Ẹ comment, kẹ́ share, kẹ́ dẹ̀ like. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá mi subscribe. Ó yẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. We wish you many happy returns of your day. Long life and prosperity. Hooray! And prosperity. And prosperity. Hip, 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 hooray! Hip, 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 hooray! So we brought these items to show love, to show love to Mama Beji. Eba nbecha fún kí àjókòó. Becha, lọ eba becha tó ṣe dáadáa. Ilé ìwé máa yí o. No, àti yí. Ilé ìwé máa yí o. Jerry, Eliboyi. Ẹ̀ṣẹ́ lè lọ kẹ̀kẹ́ lọ́kẹ̀. So, Mama ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni. Mama is celebrating her birthday today. Ẹ̀yin olólùfẹ́ Mama, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin wa jákèjádò ayé. Ìní ni Mama ń ṣe 71 years birthday. Mama is 71 today. Ó dùn mí, ilẹ̀ sọ́nà nìkan tó máa ronú kéèkì àríkéèkì gbé wá. Ṣùgbọ́n bá àríkéèkì gbé wá àti wá, àwa gan kéèkì. Bẹ́ẹ̀ ká máa gé owó. Àníbẹ̀rẹ̀ ṣe kéèkì. Wọ́n ti gé 70. Ó yẹ ká gé tẹ́lẹ̀ náà. So Mama ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mama ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mama bẹ́ẹ̀ ṣe pé 71 yìí, kí ni tínú yín dùn sí jù? Ta lè mọ tínú yín dùn sí jù? Tínú mi dùn jù. Wípé lónìí, wípé mo rí kálukú, mo rí ìdílé Ọlọ́run alààyè, mo rí gbogbo orí kọ̀ọ̀kan. Ẹ dúró, wọ́n ní tínú àwọn dùn sí ni pé àwọn rí wa. Àwọn gbogbo wa ní gbogbo rẹ̀. Especially for you daddy wa. Bẹ́ẹ̀ láti bí jẹ́ni. Àbí wọ́n ọ̀kadì bọ̀dá ẹ̀ bóyá ó jọ ìkiri wa. Mo láì bó ṣe ń tẹ̀lé mi jàre. Ó ní wọ́n ro tara wọn gẹ́gẹ́. Yes. Wọ́n ní tínú àwọn dùn sí jù ni pé àwọn rí wa láyé àti láyé. Kí nínú yín tún dùn sí Mama? Tínú mi tún dùn sí ni pé gbogbo kálukú wa lẹ́yìn náà sẹ́ again ò ní pé èmi gan mo wá wà láàyè, mo wà lálàáfíà. Èmi mọ̀ ní mi ò mọ̀rìn tẹ́lẹ̀, mi ò lè dìde tẹ́lẹ̀. Kàtẹ́kọ̀ọ́ ní ìsìn mo wọlé láti bí mo wọlé wá mo tún jáde mi rèé. Ìgbà tá à ń bọ̀ sí ẹgbẹ́ náà bọ̀ ẹ wá ń bó lẹ́gbà. Ibi ìlú jókòó sí tẹ́lẹ̀ wọ́n wá báyìí fúnra wọn. Bẹ́ẹ̀ni sà. Ṣé kí n tó bọ́ ọlẹ́kẹ̀ẹ́ tó rí? Má bọ̀ ọlẹ́kẹ̀ẹ́ lẹ́rìn dé báyìí díẹ̀. Dìbà nǹkan. Òjò èmi rèé báyìí. Èmi yóò. Hallelujah. 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 Mama, ẹ ṣe pàṣẹ ní pàṣẹ wo lẹ ṣe? Bó lẹ ṣe rẹ̀? Àbájọ ó ti yé mi. Irọ́ kìí ṣe kankan náà. Ó fẹ́ jẹ́ ìyà kan náà. Ẹ bá sọ èmi náà, èmi náà bá ti kó sí white kìíní. Mama kẹ́ mọ́ lè bá odidi èmi, kẹ́ mọ́ lè bá mi, kémi náà bá kan irú eléyìí. Kájọ sàǹkó, kémi náà wá fìlà ṣé blue lélẹ̀ ní ẹbí pínkì. Pọ́pù, kémi náà rí fìlà pọ́pù. Ẹ tún ní ọjọ́ ayọ̀ sí. Ẹ tún ní ọjọ́ ayọ̀ sí.
ó dá ká celebrate yẹn nígbà ó wà láyé ẹ share fídíò wọn lé ìbò ní Twitter fi kún ẹ wá share ẹ pé òní ni màmá ń ṣe 71 years birthday ìyá àbèjì rèé ọmọ aráyé le lóòótọ́ ṣùgbọ́n àwọn Ọlọ́run ti dára sáwọn àwọn Ọlọ́run ti dunnú sí wọn àwọn Ọlọ́run ti ṣe wọn lóore àwọn Ọlọ́run ti fún wọn ní ayọ̀ àti ẹ̀rín ayọ̀ àríndalẹ̀ so ohun tẹ́ ó tún yọ̀lé lórí Ọlọ́run yọ̀ǹde fún yín ohun tẹ́ ó yọ̀lé lórí Ọlọ́run yọ̀ǹde fún yín ẹ má gbà ọmọ ẹgẹ́gẹ́ láyè lẹ́yìn ọtí lọ́wọ́ wọn àwọn ọmọ onírọ́bà. Àwọn ọmọ ẹ̀gbọ́n mi àwọn ọmọ wa pẹ̀lú wọn. Onoma. So ọmọ kékeré. Ibi tá a bá lè ti lọ́mọ kékeré ìwé láti rí pé gbọ́ ara àgànná olúwa sí o. Kí lè pè? Gold ni. Ọmọ mi. Gold. Oh sista mọ́mí wa àgbà first lady ní olè ẹ wá jókòó màmá abayín yọ̀ abayín dúpẹ́ happy birthday today happy birthday today happy birthday today happy birthday today so ẹ jẹ́ tó béèrè kankan kí tún ni ọkàn yín yọ̀ sí jù ẹ jókòó màmá kí ni ọkàn yín kí ni inú yín tó dùn sí jù lẹ́yìn tẹ́ pé 71 ẹbẹ́ mi náà wà sùúrù kan kí n jókòó ti màmá díẹ̀ àníṣẹ́jú mẹ́wàá sí kí ni inú yín tó dùn sí jù. Tó dùn lẹ́yìn ọ̀pọ̀ o ṣùgbọ́n inú mi tó dùn jù lẹ́yìn kò yẹ kẹ́ ẹ dúró dè wá kankan o kí ló dé tẹ̀sí lè lọ látàárọ̀ ẹ ṣáà dúró yín kò sí wàhálà mọ́. ìyàwó ẹ ṣeun o. mo ń gbọ́jà rè kí ni inú yín dùn sí jù bóò ní sẹ́mi àti mọ̀mọ́ ṣáfíìtì 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 ṣé wàá lọ́dún ìdúró àbí kí n dúró ṣé máa dúró báyìí ṣé ẹ̀yẹ dín ṣe rí nǹkan báyìí tó dáa báyìí are you sure? àwọn yóò ní à sẹ́yìn lè wá ń fẹ́ àbíjọ ẹni mò ń fẹ́ wọn. ṣé wọn mọ ni. èmi wọn mọ ebi alálẹ̀ mo wá ń sun bí. àbí o. alálẹ̀ ilé má débi lálẹ́. àbí o. ẹ wà òkè gbẹ̀yẹ̀ òkè. so màmá ẹ nínú yín dùn sí ìkankan. tọ́dún ilé mi ò ní pé wípé à ń gbọ́ yín mà. tí náà yẹ tí wọ́n á dùn jù lẹ́yìn. ṣé ẹ rí ọmọ mi first born mi ọmọ yẹn ọmọ ẹ̀ náà òun náà lónìí òun náà tún wọnú òun náà tún ní òun náà tún ní plane òun náà tún ní kíní lẹ́yìn tó náà tún ṣoríire lẹ́yìn tó ti yẹn second born mi. kí ló ṣe. ọmọ rẹ̀ òun náà ò ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí. ẹ̀gbọ́n àti lóńgẹ ẹ̀gbọ́n màmá kan tó ṣe bẹ́ẹ̀ dé lẹ́nìí. àkọ́bí ẹ̀gbọ́n mi. That's great àkọ́bí ẹ̀gbọ́n yín òní náà bẹ́ẹ̀ dé ó ń ṣe bẹ́ẹ̀ dé date pẹ̀lú màmá hallelujah ṣe ẹgbẹ́ dẹ́yà fún màmá. Bíbí àti ń lọ tán. Àṣù mi, abẹ́ rí nǹkan báyìí. Ọgbádìí á fún màmá, ẹni sùúrù. Now, òun májì ó lọ, yóò lọ. Ìwọ gbádìí ẹ̀ wá, àwọn agbéráìsì, ẹ̀wà, sẹ̀mó, gàrí. Àti Indomie. So kí ló máa ṣẹlẹ̀ báyìí? Lẹ́yìn ká gbogbo ẹ̀ sí náà. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ó wá dùn mí, èmi ń lọ lọ́jọ́. Ẹ má jókòó mọ́ mi dùn wọ̀dà. Màmá wọ́n bá dé wá fún yín. Dúpẹ́ Olúwa wà pẹ̀lú yín. Àmín. Ọlọ́run ó dúró tì yín. Àmín. Ojú rere àtòrí ọ̀fẹ́ Ọlọ́run yóò yí ká. Àmín. Àánú Ọlọ́run ò ní fi yín Àmín. sílẹ̀. Lórúkọ Jésù, lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ọmọ. Ọlọ́run á rọ̀gbà àánú. Àmín. Ẹ ṣé o ẹ wá gbọ́ èmi tẹ́bù wá kí ọlọ́jọ́ ìbí kọ èmi tí mo yá kọ́ lọ́jọ́ ìbí sẹ́mi náà ẹ̀mí ìtọ́sájú tèmi náà ti wà lẹ̀ are you sure mo ti ẹ̀ jẹ́ ẹ kú iṣẹ́ ṣé ká lọ dún lọ́rùn báyìí. Thank you very much. àbí ká sọ di iná lọ́jọ́ ayọ̀. àmín yé má jẹ fóònù lọ má fóònù lọ òní náà bí ó dùn lọ́rùn ẹ. Wá gbà lọ́wọ́ mi. So màmá wa ní ọmọ yín báyìí ṣe ẹ̀bẹ̀ dédé lẹ́nìí. Ó yá ẹ kí màmá kí n tó máa lọ ẹ kí wọn fóònù mi dà
ẹ pè sórí 07054900751. Dèbí bá màmá sunkún, màmá sì gallant, màmá ẹ̀jùdé, ẹni mo sì gallant, ẹni mo gallant. Wọ́n mì yá àbèjì, wọ́n mì yí o, ẹ̀wò. In fact, wọ́n tì wọ́n o, wọ́n dáná. So ogun yẹn pọ̀, wàhálà yẹn pọ̀, ìṣòro yẹn pọ̀, ṣùgbọ́n atayọrọ bí agogo, Ọlọ́run tó wà kẹ́nikẹ́ni tó wà, Ọlọ́run tí pa ẹnikẹ́ni ò lè ká, Ọlọ́run tó ní agbára, gbogbo agbára lọ́wọ́, ó dẹ̀ dá ẹ̀mí wọn sí, ó dẹ̀ mú wọn wà láàyè. Àdúrà wa ni pé ẹ ó túnbọ̀ wà láàyè sí, ẹ ní àlàáfíà, Olúwa fún yín 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 ní àlàáfíà, Olúwa yóò fún yín ní àlàáfíà. Ẹ̀mí yín á gùn, ẹ̀mí yín á gùn, ìlérí ọjọ́ pé ó máa ṣẹ. Ọlọ́run tó mú eléyìí wá yóò túnbọ̀ yà yín lẹ́nu sí i, ẹ dẹ̀ rí àánú gbà, kò ní fọ́lọ́ lókè ọ̀rọ̀. Jésù Olúwa wa. Ẹ jẹ́ akọrin bẹ́ẹ̀ di fún ẹlẹ́kọ̀ọ́ sí. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, Mama, happy birthday to you. We wish you many happy returns of your day, long life and prosperity. Hip, 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 hooray! Hip, 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 hooray! Hip, 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 hooray! Màmá, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn, ó yẹ máa pọ̀ ní láti kí wọn ní ìṣẹ́jú 5 tó kù. Ẹ̀yin tẹ́ fẹ́ kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o. You're free to call in right now. So it's your time to call in so you can wish Mama happy birthday and pray for her. Ẹ̀yin tínú yín dùn pé Màmá ń ṣe ọjọ́ ìbí tí ẹ fẹ́ kí wọn. Ó yá, ẹ já kí Màmá ló kú báyìí. Ká kí wọn. Àbí ò dára kí wọn ni? Tí ò dára kí wọn ni? Ẹ jókòó Màmá, ẹ jókòó. So Màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Àwọn tí wọ́n fi yín lẹ̀. Àwọn tọ́lọ́run lò. Di àárọ̀ yìí. Àwọn tọ́lọ́run láti fi òrùlé bá ń gbé òrùlé ẹ̀. Àwọn tí wọn ò fi wálẹ̀, tí wọn ò ro tì wá, tí wọn ò ro tọ̀rọ̀ ẹnu wá. Àwọn tó ń dúró tì wá, àwọn tí ò sú, àwọn tí ò rẹ̀ o. Àwọn igi lẹ́yìn ọgbà, àwọn tí wọn ò ní jábọ́ láíláí, àwọn tí wọn ò ní ṣánkú, àwọn tí wọn ò ní gbọ́mọ sùn, àwọn tí wọn ò ní dírí bàjẹ́ láíláí, àwọn tálákòóbá ò ní súnmọ́ nínú ilé wọn, àwọn tí wọ́n dúró tì wá tó ń ṣe igi lẹ́yìn ọgbà fún wa lẹ́yìn Ọlọ́run. Gbogbo yín pátápátá ẹ ṣé o, I appreciate o, thank you very much o, ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà wa o, ẹ ṣé o, kò ní bàjẹ́ fún kankan nínú yín o, gbogbo yín pátápátá náà lẹ máa lọ́jọ́ alẹ́ yìí ò ní kan, ọjọ́ alẹ́ yìí ò sì ní bàjẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o, Ọlọ́run ó wà pẹ̀lú yín o, Olúwa ò ní fi yín sílẹ̀ o, ojú rere àtòrí ọ̀fẹ́ Ọlọ́run yóò yí i ká o, ògo Ọlọ́run ó di mímọ̀ nínú ayé kálukú o, àní ṣubú ara àní ṣubú ẹ̀mí o, ibi báyìí ó ní wọnú ayé wa o, ọwọ́ agbára Ọlọ́run á fi gbé kálukú dúró o, ẹ ṣé o, mo dúpẹ́ o, Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o, lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ nínú ayọ̀ lẹ́ máa wọ̀, ẹ máa bọ̀ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ lórúkọ Jésù orí ọ̀fẹ́ àtagbára Ọlọ́run yóò sì di mímọ̀ lórúkọ Jésù. Ẹ fẹ́ kí ìyá méjì. Ẹ gbà má. Àmín. Kọ́ máa ṣiṣẹ́ tí kọ́ máa ṣe púpọ̀ ní ogun o. Àwọn máa ṣiṣẹ́ ìránṣẹ́ kọ́ máa fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wọn kó má padà dìgbà. Ẹ káàárọ̀ o, ẹ ṣeun o. Thank you. God Ìní bless ni you. Màmá ń ṣe Àmín lórúkọ Jésù o. 71 years birthday. Àmín lórúkọ Jésù. Àmín o, ẹ ṣeun o, iṣẹ́ yín ò ní dìbàjẹ́ o. Ìdààmú àti àwọn ọmọ Ọlọ́run yóò yí ká, ògo Ọlọ́run yóò wà nínú ayé yín o. Ẹ ṣé gan o, mo dúpẹ́ o, ẹ ṣé gan.
Ìmọ̀ òtítọ́ wọn yín o, ẹ̀ní wọ́wọ́ tì láíláí, ẹ̀ní kówó kú jọ́ mẹ́ta o, lórúkọ Jésù ẹ̀ní dolówó àná o, ẹ ṣe appreciate ẹ o, ẹ ṣe gan ni o. Owó ní sábẹ́ tó bá sábẹ́ lọ́wọ́ rẹ̀ yóò kó kú tẹ́lẹ̀ ẹ máa gbàdúrà bá mi ẹ lè kó kú jọ mẹ́ta. Tábà ti rí ẹ̀ Àpọ̀tùwádé Mọ́lá. Tábà ti rí ẹ̀ Àkànní. Hello. Àtìrètí yìí làwọn tí wá máa ń wí, làwa tí ẹ máa ń sọ. Tẹ́ bá ti dé pẹ̀lú orin pẹ̀lú wàásù tó yàtọ̀. Ó lè rí ẹ̀wọ̀n kíkà lórí igi àfẹnitọ́nà bá rán. Ọmọ àbákẹ́ àánú lè rí gbà o, àánú lè rí gbà. Olórin lè kọ́ sí ọ̀pọ̀ kò máa ṣàdára o, àánú lè rí gbà. Odò wa ká ṣàmì. Mo ní ká ṣàmì. Ìjẹ́ Gabriel. Ó ń gbére bọ̀. Ire tó ń gbé bọ̀. Tó ń gbé bọ̀. Ó kò odò wa lọ́wọ́. Hello. Ọlọ́run sọ̀rọ̀ ó ń gbọ́. Hello. Adémọ́lú ń bá Ọlọ́run sọ̀rọ̀ ó ń gbọ́. Hello. Ọlásùnkànmí ń bá Ọlọ́run sọ̀rọ̀ Ó ń gbọ́ o. Ọmọ àbákẹ́ ń bá Ọlọ́run Hello. sọ̀rọ̀ Ó ń gbọ́. Hello. Yes, ma'am. Ọlọ́run sọ̀rọ̀ ó ń gbọ́. Àṣàkò para. Yes, ma'am. Yes, ma'am. ṣe mo dúpẹ́ o. Àmì o, àmì o. Àmì o, àmì ẹ ṣeun o. Olúwa dúró tì mí o. Àmì lórúkọ Jésù ẹ ṣeun. Àmì o. Àmì o, àmì o, àmì lórúkọ Jésù. Ogun tó ṣọ́ ní gbére. Òkú tó. Àmì, àmì, àmì lórúkọ Jésù. Ẹ ṣeun. Ẹ ṣe mà. Ṣeun o. Ẹ̀yin tẹ́ fẹ́ kí wọn ó kù ṣẹ́jú márùn-ún ó lè máa kọ́lé owó yìí láti kí Ìyábẹ̀jì pé happy birthday. Ẹ ṣe tẹ́ kí wọn o. Ẹ ṣe o. Thank you so much. Ẹ ṣe o. Thank you so much. Mo ń gbádùn mọ́ bọ̀. Ọmọ àbákẹ́ tipẹ́tipẹ́ wọ́n ti kọ́rọ̀ ìpín o. Wọ́n ti kọ́rọ̀ ìpín. Wọ́n ti kọ́rọ̀ ìpín. Àpọ́sù wọ́n ti kọ́rọ̀ ìpín. Gbogbo ẹjọ́ tí wọ́n dá. Mo gbé Gbogbo èké tí ẹ mọ̀ wọ́n báyìí, ṣe. ẹ mọ̀ báyìí, ẹ mọ̀ Gbogbo báyìí. ẹjọ́ tí wọ́n dá. Gbogbo èké tí wọ́n ṣe. Ọlọ́run ló lágbèéga. Gbogbo èrò ọkàn wọn ni pé kọ́ mọ́ tẹ̀síwájú. Ṣùgbọ́n Ọlọ́run ló jẹ̀dá lọ. Súnmọ́ pọ̀ ẹ̀. Ìwọ táwọn lékeleke ẹni pé kọ́ fi ṣẹlá. ìwọ táwọn lékeleke ẹni pé kọ́ fi ṣẹlá. Ṣùgbọ́n orí ẹyẹ ni ò pẹ́yẹ. Adémọ́lá ṣùgbọ́n orí ẹyẹ. Ọmọ ẹ̀bùn sẹ́wà ṣùgbọ́n orí ẹyẹ. ṣe ti wá dọ́tàkùté tán dẹ̀ fún lékeleke Lékeleke agiliti ló Àpọ́sù. Tọ́dẹ̀ fún lékeleke agiliti ló mú. tàkùté tán dẹ̀ fún Ọmọ lékeleke. àbájá agiliti ló mú. Tọ́dẹ̀ fún lékeleke agiliti ló ọmọ mú. láwálé kò ṣàmà wò wọ́n níran. Àpọ́sù kò ṣàmọ̀ wọ́n níran. Orí gbogbo ẹjọ́ tí wọ́n dá. Gbogbo èké tí wọ́n ṣe. Gbogbo ẹjọ́ tí wọ́n dá. Àwọn ẹni ibi Gbogbo tó wà. èké tí wọ́n ṣe. Ọlọ́run ló lágbèéga. Dá mi lóhùn. Gbogbo èrò ọkàn wọn ni pé kàn mọ́ tẹ̀síwájú. Ṣùgbọ́n Ọlọ́run ló jẹ̀dá lọ. ìwọ táwọn lékeleke Kékeré ni pé kàn fi ṣe lá. ìwọ táwọn lékeleke. Kékeré ni pé kàn fi ṣe lá. Ṣùgbọ́n orí ẹyẹ ni o. ọmọ àbákẹ́ àmọ́ orí ẹyẹ ni o. ṣe ti wá dọ́tàkùté tán dẹ̀ fún lékeleke. Agiliti ló mú wo. Tẹ́lẹ̀ fún lékeleke. Orin wọn ìlú o. tàkùté tán dẹ̀ fún lékeleke. Agiliti ló mú wo. Tẹ́lẹ̀ fún lékeleke. Agiliti Ṣé ló mú wo. ẹ̀kọrin rí ni? Olórin lélẹ́yìí, olórin Muslim tẹ́lẹ̀ tí gbogbo ayé gan mọ̀ tẹ́lẹ̀. Ọlọ́run Mùsùlùmí lè tó ọmọ tẹ́lẹ̀. Ń gbọ́ kí lórúkọ yín ní orin? Fatima ọmọ olùkọ́. Fátímà ọmọ òrukàn. Lẹ́yìn sáà. Fátímà ọmọ òrukàn. Ọya fún rẹ̀ ẹ̀kọ́ ní fún ẹ náà. Tálágbọ́mọjó tọmọ amójú bí àìtóbi pẹ̀lú bàbá rẹ̀ ọgbẹ́ ọkàn wo ló wálé tó kọ́mọ pàdánù àwọn òbí ẹ̀ ta ló lè ṣe bí ìyá ẹni ta ló lè ṣe bí bàbá ẹni ọ̀rọ̀ morúkọ dọwọ́ Ọlọ́run ọba mímọ́ mímọ́ fọ́ba tó láyé
ọba tí ò ní kú kò ní bẹ̀rẹ̀ débi tá a sì lópin ọba àrà tó ń gbójú kan dára ó ń bẹ lọ́run ó ń pàṣẹ àgbáyé ó ń bẹ láyé ó ń pàṣẹ lọ́run ọ̀kan ni mi ò wá rí bí tí ò sí sí gbogbo ayé lọ́lọ́run ń bẹ ó ń bẹ pẹ̀lú mi nígbàkúgbà mo dúpẹ́ bá mi bẹ títí ó má fi mí lẹ̀ Fátímọ̀ Adéọlá ló bí sọ mí ikú òbí ló porúkọ mi dá táyé fi pè mí lọ́mọ òrukàn mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel bàbá mi onísábàbí tọ́bọ̀ lọ́rùn lò tó fi gbé mi ro tálágbọ̀mọ̀jò tọ́mọ àmọ̀jú tọ́mọ àmọ̀jú bíyà ẹ̀ tó fi pẹ̀lú bàbá ẹ̀ ọ̀bẹ ọkàn wo ló wà lè tó kọ́mọ pàdánù àwọn òbí ẹ̀ ta ló lè ṣe bí ìyá mi ta ló lè ṣe bí bàbá mi ọ̀rọ̀ morúkọ dọ́wọ́ Ọlọ́run ọba ó dáná ọmọ orúkọ ọmọ orúkọ. Torí mo tún wá emotional. Ó ti ṣe rẹ́kọ̀dì Ó ti ṣe rẹ́kọ̀dì. ó gbà pé ó wà lọ́wọ́ ó ní kéde. Ọlágbára o, bẹ́ẹ̀dẹ̀ là ń ṣe. Èyí ò pẹ́ 11 tó báyìí. Ẹ̀dẹ̀ wá ṣọ́ọ̀ṣì. Ó dá ọjọ́ bí ni máa lè gbàgbé ọjọ́ ńlá ló jẹ́ o ṣùgbọ́n ní tó rọjọ́ bí ẹ̀ ó yẹ kó sọ pé. Ìyá ìbejì ọmọ aráyẹlẹ màmá dáadáa màmá olóríire sá máa gbádùn ní tìyẹ o ọlọ́láyé mo bá rò dé ìyá ló di Àgbàlá máa bá mi tọ́jú bàbá sí èbèbè balẹ̀ Àgbàlá nìyẹn kórí wa kó bá yẹ ẹ̀pẹ́ láyé ọjọ́ bí ni máa lè gbàgbé ọjọ́ ńlá ló já o ṣùgbọ́n ní tó rọjọ́ bí ẹ̀ ló yẹ kó sọ pé ìyá ìbejì ọmọ aráyé lè ń dúpẹ́ fún tẹbí tààrà tọ̀rẹ́ pé ẹ ṣe àdúpẹ́ o iná ò ní tán lọ́wọ́ yín o láéláé. Jésù Olúwa wa. Àmín Jésù. Ṣé ń gbà tí ìwà àtọ́pọ̀ ẹ̀? ẹgbẹ́ o ẹ dákun. Ṣé ń gbé wá? ẹgbẹ́ wọn wá o. Ṣé ń gbà tí ìwà àti máa gbé? ẹ sọ. Ṣé ń gbé wọn wá àtọ́pọ̀ ẹ̀? Ẹ jẹ́ bí ó kọ́ yìí kan kí àbèjì kan máa lọ. Ẹ ló sà. Ẹ fẹ́ kí àbèjì. ẹ káàárọ̀ o. Màá kí wọn ṣùgbọ́n ọmọbìnrin tó ń kọrin yẹn tó ní òun. Orúkọ. Mo sẹ́ǹdì 26,000 sí bàbá mi. Ẹ send 26,000 sínú àkáǹtì wa ká wá yín fún ma. Ẹ wá bí. Ẹ ṣé o. ẹ ṣe wọn Adúpẹ́ o. Láìpẹ́ náà ṣe ẹ ṣe àdúpẹ́ o. láìpẹ́ náà ṣe ń jí. Àwọn ọmọ ló ń lò. ẹni lolówó àgbẹ̀ ẹ ṣe o. Wọ́n báyìí ní ajá sí o. Ní agbára Ọlọ́run. Wọ́n à ní fi tẹ́lẹ̀ mọ́tò wálé o. Ẹ ò ní mú sọ́nà bí èéfín o. Ní agbára Ọlọ́run. Ẹ ò ní sì ṣe. Ẹ ní pàdé alágbàpọ̀ ní agbára Ọlọ́run. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣé gan. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣé ma. Ẹ ṣeun àṣeun adúpẹ́ o. Àmọ́ lórí ẹ ṣe. Ẹ̀yà kí àbèjì wọn ṣoṣọ́ bí. ẹ ṣeun o ẹ ra mà. àmì lórúkọ Jésù. àmì lórúkọ Jésù. àmì lórúkọ Ó Jésù. yá movement. àmì lórúkọ Jésù. ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o àmì lórúkọ Jésù ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o. Ẹ ṣé ma. Thank you mommy. Ẹ ṣé ma. So màá padà gbé jẹ́ kí n gbé wọn wá kọbi kọ́mẹ́ntì máa ti mọ̀. Should we bring them live? Àwọn ọkọ àtìyàwó ni wọ́n ti jọra. Wọ́n ti dàbí ìbejì. Wọ́n ti jọra. Ó lágbára o. So tí máa torí kọ́mẹ́ntì tá máa ti ní ká gbó wọn wá. So
We rejoice with you. Mama Beji. Àti Rónkẹ́ ẹ̀yin náà kí àwọn èèyàn. Ẹ ṣé o gbogbo ènìyàn pátápátá ni mo kí o. Ẹ ṣé mo dúpẹ́ iná òní sọ́wọ́ yẹn ní dáhùn lórúkọ Jésù àtọwọ́ àtẹsẹ̀ yín àti gbogbo tọ́lọ́run fún yín wáyé kò sí ìtò máa dọ̀tá yín kò sí ìtẹ́ máa padà máa fowó rà lọ́jọ́ alẹ́ lórúkọ Jésù gbogbo ẹ̀ òní síwájú yín kò láyé gbogbo tó bá yín wáyé gbogbo ẹ̀ òní dàwátì lójijì ẹ ṣé gbogbo tọ́lọ́run dámọ̀ yín pátápátá àjẹmọ́nú ní òjẹ́ fún yín ojú tẹ́ fi ń wò wá òní fọ́ gbogbo ẹ̀yin supporters Àgbàlá Gabriel Foundation pátápátá lórúkọ Jésù ẹ̀ ní wọ́wọ́ tì nínú ayé yín iṣẹ́ yín ò ní dìṣẹ́ o kò sẹ́ni tó máa rógun accident inú yín àlọ́ àtàbọ̀ yín ayọ̀ ni ó máa já sí ẹ bá ti ń lọ ọlẹ̀ ó máa dé gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ má dé gbogbo wọn lẹ ò ní dé bá àtọ̀tá ìdílé àtọ̀tá òde àtọ̀tá iwájú ilé àti tẹ̀yìnkùlé ilé Ọlọ́run ọba yín ṣẹ́gun wọn gbogbo wọn pátápátá lẹ máa lékè ẹ ṣé mo dúpẹ́ mo appreciate o ẹ kú gbogbo ògbà o gbogbo ẹ̀yin tí oṣù tí ò rẹ̀ ẹ ṣé o thank you very much mo appreciate o dáàdì ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àdúró tì wá Ọlọ́run ọba ọba ẹ̀yin náà ò ní bẹ̀rẹ̀ àwọn àti lójú lórúkọ Jésù ẹ̀yin náà dà wà ẹ ṣé ní báwọn náà dà wàràwàrà láyé o lórúkọ Jésù ọ̀hún ní fi kú lọ yìí gbogbo ẹni tó bá fi kú lọ yìí gbogbo wọn pátápátá kọ́ máa lùjọ́ lọ́rùn lórúkọ Jésù ẹ̀ ó dàgbà ẹ̀ ó dògbò wòlíì arúgbó wòlíì lọ́lọ́run ó bá mi ṣe yín arúgbó wòlíì lọ́lọ́run á bá wa ṣe yín ẹ̀mí yín á gùn o ẹ̀mí yín á túbọ̀ gùn ẹ̀mí yín á túbọ̀ gùn ẹ ṣé adúpẹ́ o thank you very much ẹ ṣé gan ni sà. Àti Rónkẹ́ mi ẹ̀rọ wọ lọ́gbẹ̀ẹ́sì I love you ẹ̀rọ ẹ̀ ní jábọ̀ ẹ̀ǹdẹ̀wọ̀ ẹ ṣé o thank you mama happy birthday to you ìyá Nàjà kí ni ìyá yìí ń ṣe kí ni ìyá yìí ṣe. Àwọn ni wọ́n gbé ọmọ wọn wá jọ́sí tí ò lè rìn. Ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ mo fẹ́ kéèyàn mẹ́tò fún àṣẹ kan. Ọmọ yẹn ló ṣe ń gbé kiri. Kí lẹ fẹ́ máa ṣe. Ọmọ mi ta gáàsì ń tẹ̀lé kó tó di kó sí. Kí lẹ́yìn fẹ́ máa ṣe. Ẹ̀yin ló ní kí lẹ fẹ́ máa ṣe ọjà wo lẹ fẹ́ máa tà. Irú ọjà wo. Ó ní kí n máa ta frozen chicken. Frozen chicken. Ẹ nílò freezer nìyẹn. Mo ń wo báwo bẹ́ẹ̀ mẹ́rin lè bá ń fún yín 50,000 bí èèyàn mẹ́rin láìbí tu. Ẹ bá ti bá wọn bí 200 fún ìyá yẹn 250. Sọ́ọ̀tì ẹ̀ mọ́ bí ṣe nǹkan kan. Ẹ̀jẹ̀ kí lórúkọ yín? Ẹni sọ̀rọ̀ kí lórúkọ yín? Fadékẹ́mi Ẹgbẹ́yẹmí Rísíkàt lórúkọ mi kí ni? Fadékẹ́mi Ẹgbẹ́yẹmí. Ẹ wá ní Rísíkàt yẹn dá Rísíkàt àbẹ̀yìn. Ẹ̀yin mẹ́rin márùn-ún mẹ́fà mẹ́wàá ẹ bá lè bá ń ṣàánú ìyá yìí. Ẹ dà pé ṣe fámìlì màmá ni. Onítíátà kan náà jọ lọ́gbọ̀n. Ok, onítíátà làwọn náà. Onítíátà ni wọ́n. Ẹ̀gbọ́n àwọn ọmọ sọ wọ́n dà báyìí. Ok, àárẹ̀ ọmọ wọn ló sọ wọ́n dà báyìí. Ọmọ wọn tí ò lè rìn yẹn. Now, wọ́n lásídẹ́ǹtì ọmọ ló sọ wọ́n dà báyìí. Ó ti lásídẹ́ǹtì ó kàn ṣubú lójijì ó kàn jókòó lójijì kò lè dìde mọ́. Ó kàn jókòó lọ́mọ yẹn ò lè dìde mọ́. Ọlọ́run á dẹ̀ gbé dìde. Ọlọ́run á gbé dìde. So, gbàgbà fún yìí. So, mi mọ wáyì. Èmi mi ní ká ṣàánú ìyá yìí. Ẹ dìde, màmá yìí dé, ẹ dìde. Èmi mi ní ká ṣàánú wọn. Ẹ̀yin mẹ́rin márùn-ún mẹ́fà tábà lè jọ ṣàánú wọn. Tábà ti fẹ́ send owó yẹn, ẹ kọ Rísíkàt. Bá ń gbé sójú wọn. Wọ́n ló ní tíátà làwọn náà. Rísíkàt Àbẹ̀ní. Ẹgbẹ́yẹmí. Ẹ̀yin mẹ́rin márùn-ún ẹ bá rìn yẹn lọ́wọ́. Mo fẹ́ kán bẹ̀rẹ̀ gangan. Ní ìmọ̀wáì, ọkàn mi ń mú wọn gan. Mi ò lè dá wọn gbé ilé náà mo ti ṣe. Èèyàn mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́wàá. Bó jẹ́ 20,000, bó jẹ́ 50,000. Ẹ̀yin mẹ́wàá ẹ̀kọ́ bá ń dára lọ́wọ́ bò wọn. Ẹ bá ń kọ Rísíkàt síbẹ̀. Ìgbé ní Thursday. Títí alẹ́ màá ní kọ́ pé yìí wá. Ní táwọn yẹn bá ní kọ́ fún yín. Aláwọ̀ Látìfù mo dúpẹ́. Sáàtì Rámọ́nì oṣù ọba dání máa gbẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Wọ́n lá aṣíwájú ànábì Muhammad jọ gbọ́pẹ́ mi o. Elédùmarè mo dúpẹ́. Bàbá mi apádà sábúrú òní kan ní bàbá mi. Apádà sábúrú òní kan ní bàbá mi. Adémọ́lá ẹ̀mí lójú ẹkùn láyé ẹ̀yìn. Ẹ̀ní
ní fọmọ tẹ́ bí ṣàwátì o ayé òní gbòde ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn bàbá mi jẹ́ mọ́lá ẹ̀ ní rí ikú àyà nípa ìsànlélẹ̀ ayé ẹ̀yìn o ògùn ayé òní borí ní ìmọ̀ta òní ṣẹ̀ láyé ní bàbá mi jẹ́ mọ́lá ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ olúwa o ẹ̀ ní fìyàwó ṣiṣẹ́ olúwa ayé yín dọjọ́ ogbó ni ẹni pé ẹkú ló máa kú ẹni pé ẹ̀rùn ló máa rùn àríkíṣẹ́gi tó ṣẹ́gi àkórí ara ẹ̀gbẹ́ ọwọ́ bá gẹ̀dẹ̀ bá gbé Adémọ́lá fìnà rẹ̀ náà ni Démọ́lá bàbá mi ìbọn tí kórópò bá yìn ilé ara ẹ̀ ni ó fi fọ́ ẹ̀rù kì í pòṣùká Adémọ́lá ọlọ́run ń bẹ lẹ́yìn ẹ̀ máa ṣiṣẹ́ olúwa lọ má ṣe wẹ̀yìn o arúgbó ọjọ́ arúgbó wòlíì bàbá mi arúgbó wòlíì ilẹ̀ máa jẹ́ ìgbà ọdún kan ní ìkorò níwọ̀nú ayé Adémọ́lá àìnírójú ẹkún mo ìṣàmì àṣẹ o adáni má gbẹ̀jẹ̀ gbóhùn bí ṣàṣẹ o ó fọlá síwájú ànábì Muhammad ní ìbẹ̀rẹ̀ ìjọwọ́ dẹ́kun ní àdúrà mi o bàbá mi Démọ́lá ọmọ tó ń bẹ lẹ́yìn ẹ̀yìn wọn ò ní jẹ́ kú gbogbo ọmọ tó ń bẹ lẹ́yìn wọn ò ní ọkọ ó tó kọ́ lọkùnrin lóbìnrin wọn ò ní dàgbé gbìn o lágbára Ọlọ́run àwọn ní ìṣọ̀fọ̀ nínú ìjọ ẹ̀yìn o mo kọjá ní ibẹ̀ mo rí ṣá Ọlọ́run bó ṣe fọ́ lọ rẹpẹtẹ àṣàgbàlá làgbàlá ń jẹ́ lótìtọ́ ó dá mi lójú pàgbàlá náà ní àgbàlá ẹ̀ ò ní lópin ìwà Démọ́lá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bàbá mi kékeré lélẹ́yìí ó ń bọ̀ wá pọ̀ sí o àná ọ̀nà tán lọ́jà ẹ̀ bàbá mi. ẹ dìde ẹ̀yin mẹ́wàá márùn-ún tí bá ti parí ẹ rán mi sí ìyá yìí ẹ jọ ẹ jẹ́ ṣe fún ìyá yìí ẹ jẹ́ ṣe gangan bí ojú 250 lọ bí ojú 300 lọ kó tẹ̀ fi bẹ̀rẹ̀ kankan èmi náà máa wà ń bẹ̀ ẹja pé bí mẹ́wàá mi ẹja pé bí mẹ́wàá mẹ́fà mẹ́jọ bójá 50,000 ìyá yìí ẹja ṣàánú ẹ̀yin tá a bá jọ ṣe kó tó di Sunday mi ì sọ̀rọ̀ ẹ̀rí ọbẹ̀ kó tó di Sunday ẹ̀rí ọwọ́ Ọlọ́run lọ́nà tẹ̀ kì í sọ̀rọ̀ àmì ní ìmọ̀ wáyé mi ìtẹnumọ́ yàn rí ẹja ṣe kankan fún yàrá ẹ rí pé kó tó di Sunday wà á rí ọwọ́ Ọlọ́run ẹkọ rísíkàtù fún yàrá ìdáwẹ́ fi fún yàbèjì ẹkọ yàbèjì pé yàbèjì nǹkan bẹ́ẹ̀ dé wọn rí so bẹ́ẹ̀ yá yìí ẹkọ rísíkàtù ọmọ yẹn rà àná bàtà fún alákàntì èmi náà fẹ́ ṣòwò sí yà èmi náà fẹ́ fún yàrá olúwa ṣe ẹ má dúpẹ́ olúwa ṣe olúwa ṣe. màmá ọba àwọn ọba á bá mi dúpẹ́ lọ́wọ́ mi torí mi mọ tí mo tó fẹ́ fi dúpẹ́ mọ́ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ Ọlọ́run rí mi ẹ ṣe o àdúpẹ́ ọ̀pọ̀ ẹ ṣe gan. èlò ló fún gbà ẹ wọ́n fi lọ sí túmọ̀ ẹ ìyá ní òṣèlè màmá àná òdìdè ẹran mi sí yàì rísíkàtù àbí ó yẹ fún alákàntì mi náà fẹ́ ṣòwò sí yà dẹ̀ owó tí ń tán fún yín náà. tó bá bá nínú àká tó bá bá nínú àká.